Omisore ó ti dé ọlọ́kọ́gbọ́n Aganlaye lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ni ó ti dòde o Aganlaye àjùmọ̀ṣe wa ni Jumobi ti dé ó ti dòde o Aganlaye àjùmọ̀ṣe wa ni Jumobi ti dé. 107.5 FM ló ti ń wáyé gbogbo Lagos tiwantiwa o ẹ̀fìkà ló ti kẹ́kọ̀ọ́ gbọ́n lágbo méjì ọ̀bọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́gbẹ́ ìwé ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n jọ káfọwọ́ sọ̀rọ̀ Jumobi Omisore àwa ń gbà mọ́ lọ́wọ́. ó ti dòde o Aganlaye àjùmọ̀ṣe wa ni Jumobi ti dé ó ti dòde o Aganlaye Jumobi ti dé àjùmọ̀ṣe wa ni Jumobi ti dé. Aganlaye ilé ayé yìí kò ṣe gbàgbé Aganlaye káfọwọ́sowọ́ òmùtọ́ Aganlaye ilé ayé yìí kò ṣe gbàgbé. bẹ́ẹ̀ ni Aganlaye ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. mo máa ń sọ fún wa wípé Ọlọ́run dá wa fún ara wa ni. ẹ kú wẹ́líwẹ́lí òjò ẹ̀dẹ̀ kú ọdún happy Eid Mubarak gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí òdodo àti mùmínì àti mùmínà pátápátá ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní àti darapọ̀ mọ́ iléeṣẹ́ tiwantiwa ẹlẹ́rọ amíhun títì 107.5 FM tiwantiwa àti gbogbo ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ ètò Aganlaye. mo ní kẹ́sẹ́ ẹ̀ gbàgbé wípé Aganlaye ẹ lè rí wo lórí YouTube kẹ́ ẹ lọ síbẹ̀ ẹ tẹ Jumobi Omisore ẹ máa rí Aganlaye. gbogbo ìtẹ́ ẹ wò látijọ́ yìí ó wà níbẹ̀. ẹ má dẹ̀ gbàgbé o bẹ́ẹ̀ bá ṣe ń láìkí ẹ̀ náà ní kẹ́ ṣe kíni kẹ́ subscribe kẹ́ ẹ lè tún ṣe kíni kẹ́ ẹ máa tẹ̀lé wa torí pé táyé lọ ń sìn wọ́n ní follow la wa o. ẹ tẹ̀lé wa kẹ́ tún wá lọ sórí Instagram ẹ lọ tẹ̀lé official Jumobi Omisore. tẹ ẹ bá ti tẹ̀lé official Jumobi Omisore tẹ ẹ ti jẹ́ friends mi ẹ̀yin tèmi ẹ̀yin tẹ ẹ gbà tèmi ẹ̀yin tẹ tí ẹ jẹ́ kójú tì mí tẹ ẹ lẹ wà lẹ́yìn mi. bẹ́ẹ̀ náà ni mo tún wà lórí Facebook. mo ti rọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n ń wò mí ní ìsìn lẹ́kan Soliu àwọn tèmi nìyẹn lórí Facebook Jumobi Omisore náà ni. mo ní Aganlaye lẹ́tọ̀ ẹ̀mú kàlẹ́ owó ẹ̀mú tọmọ tí àìkú tó ń jẹ́ baálé ọ̀rọ̀ ẹ̀wọ̀n kẹjẹ́ kájọ jẹ̀gbádùn tọ̀sán òní gẹ́gẹ́ bí iléyá sí ń lọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé tùǹgbà ló máa bá dé o. kó fowó rọlá ọ̀la ìwọ̀lá ó wà nínú ilé agodo pẹ̀lú mi bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ bọ́tìnì wa Dámilọ́lá Adébáyọ̀ mò ń bọ̀. iléyá tí dé o lójú bá jọ lójú o iléyá tí dé o. ṣe jẹ́jẹ́ o iléyá ti dé everybody come and run down ẹ jẹ́ ká ṣeré àdìsíga host ya mo tún ti gbèdé all my people come and run around iléyá ti dé everybody come and run down ẹ jẹ́ ká ṣeré àdìsíga host ya mo tún ti gbèdé all my people come and run around. Everybody let's go, everybody let's go. All the sisters, all the brother make you pack your load. Everybody let's go, everybody let's go. All the papa, all the mama make you pack your load. Yeah, ó ti pẹ́ ta tí ń báṣẹ́ wà bọ̀ o. Báṣẹ́ wà bọ̀. Ẹ̀tì wọlé ya, ẹ̀rẹ̀ràn lè ya, kẹmẹ́ràn lè ya, kẹpẹ̀ràn lè ya. Ẹ̀tì wọlé ya, ẹ̀rẹ̀ràn lè ya, kẹmẹ́ràn lè ya, kẹpẹ̀ràn. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop, mango real pop, passion àti white apple. Àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017. Ṣúgà àwọn ò pọ̀ jù, ọ̀nà mẹ́rin ló pín sí. Lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75 cl, 50 cl àti 30 cl. Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí. Sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà. Òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò. Ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà real pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop lollipop. Ojúde ọbọ oníbẹ̀jù 2023. Ẹ wá
bá gbé náwó ọwọ́ mi èmi kọ́ mo gbé tọrọ. lálẹ́ olú lójúde ọba oníbẹ̀jú ti ìbẹ̀jú àgbè lọ́jọ́ kẹta ọdún iléyá olóyè yusuf kásùmù olórí ẹbí kásùmù níbẹ̀jú lẹ́kí ní tilẹ̀ tòkó tí wọ́n tún jẹ́ olóyè aṣojú ọba oníbẹ̀jú wọ́n ní ẹ jẹ́ kájọ jó kájọ yọ̀ pẹ̀lú ọba aláìlúwà ọba wàlíù ọlásùnkànmí rasak ògúntólú oníwọ̀lú àkọ́kọ́ oníbẹ̀jú ti ìbẹ̀jú àgbè lọ́jọ́ kẹta ọdún iléyá wọ́n ní kó bo oníbẹ̀jú kó pẹ́pẹ́pẹ́ kó sì nígbànígbà o wọ́n wá ń kí gbogbo ọmọ kásùmù kú ọdún ẹ̀kú ìyèdùn àṣeyísàmọ́dún o bẹ́ẹ̀ ni aṣojú ọba wọ́n ń kí ọba aláìlúwà ọba muftau ọlárẹ̀wájú adéwùmí ìdógún laris túwàsí àkọ́kọ́ olókùnfáyé òtilẹ̀ ìwédèkùn kú ọdún o àṣeyísàmọ́dún fún bàbá ẹ má gbàgbé o bọ̀nsúẹ̀ fuji king professor adéwálé àyùbá lolórin ọba ọjọ́ náà ààrẹ amúlùdùn ọmọlúàbí òdua àgbáyé ó sẹlẹ̀ńkẹjọ ní ọmọ pèdè àrà àṣeyísàmọ́dún o olóyè yusuf kásùmù aṣojú ọba oníbẹ̀jù àti olórí ẹbí kásùmù ń bẹ̀jù lẹ́kí ló ní àwòjọsẹ̀ míì ní o. ikú pabiri abiri ti kú ikú pabiri abiri rọrùn olójì àmọ́ ṣèrántí akọni láàrin àwọn pèdèpèdè láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó pé ọdún kan gẹ́ẹ́rẹ́gẹ́ Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ oyin lọmọ jọ̀ọ́jọ̀ọ́ pírẹsẹ́ńtà Mr Gbẹ́nusì tó fi wálẹ̀ tó dágbére fún ilé ayé ẹ̀ṣẹ̀ yìí ìyẹn ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2023 yìí ló pé ọdún kan gẹ́ẹ́rẹ́gẹ́ a ṣe ìrántí olódodo ní Raimi off Ọ̀rẹ́mẹ́ta Street Orílẹ̀ Agége Lagos ẹni tí yóò bá wa sọ̀rọ̀ Ọlọ́run guest lecturer Alhaji Ibrahim Suga olùdásílẹ̀ ẹ̀jọ Nuru Nijat Islamic Foundation tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Asalatu Prayer gbogbo ẹ̀yin olólùfẹ́ Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ nígbà tó wà láyé àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ rẹ̀ pátápátá tẹ́ wà lókè èèpẹ̀ ẹ jẹ́ ká jọ fìpàdé sọ́jọ́ kẹsàn-án oṣù keje gbogbo ẹbí àti ọ̀rẹ́ pátápátá la pè ẹ jẹ́ ká ṣèrántí ẹni rè fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038253821 olùkéde gbogbo. Aganlaye ilé ayé yìí kò ṣe dágbé Aganlaye ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ Aganlaye ilé ayé yìí kò ṣe dágbé. Aganlaye lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí Facebook gbogbo ẹ̀yin tèmi ni mò ń rọ́wọ́ yín mo nílé ní mo fẹ́ fi kí yín ni Ruben man thank you so very much Adéọlá Adéníran mo rí ẹ níbẹ̀ ó dúró re ọmọ ọba Dámiláre Olóyèdè pàdí mi tètè oníkìwẹ́dẹ̀ eléyìí ohun crush mi yáyáyá ẹ̀yin tèmi mò ń rọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ láìkì ẹ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe máa ṣe kí ni kẹ́ ṣe máa follow wa lórí Facebook Owólabí Ọmọgoríọlá y olómi gbogbo ẹ̀yin tí Jumobi Omisore ẹ̀yin tí Aganlaye ẹ má gbàgbé láti máa gbé polówó yín wá o ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa gbé wá sórí ètò Aganlaye tẹ́ ò bá gbàgbé wọ́n ní wípé òkùnkùn sí ta máa ṣe kò sí wọ́n ní kò sẹ́ni tí oko bàbá ẹ̀ kò ní dìgbòrò ní ọdún tó kọjá lọ́jọ́ Iléyá ní ẹnìkan nínú wa tó jẹ́ lára àwọn kan gbòógì Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ oyin lọmọ jọ̀ọ́jọ̀ jọ̀ǹtì ẹ̀ Mr Gbẹ́nusì ló yípo padà tó lọ sí òkè lọ́hùn tó ní kò lọ́ máa wò wá láti àjùlé ọ̀run a fẹ́ ṣe fìdá ọdún kan olè ti gbọ́ tí wọ́n ti polówó yẹn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ fans tẹ̀ nífẹ̀ẹ́ ẹ bá wà darapọ̀ kájọ ṣe kí ni torí pé wọ́n ní pé tá a bá ní wọ́n ti pa máa kú àní máa hùwà burúkú o òdògún wà Akínbọ̀dé Olúwakẹ́mi mo rí ẹ òṣè kí wá ni mo ní kí n bá wa sọ lórí ètò Aganlaye lónìí mo ní kẹ́ ẹ má gbàgbé wípé lórí ọ̀rọ̀ àpilẹ̀kọ wa kò dìgbà téèyàn bá rìn bí òmìrán lọ́pọ̀ ìgbà tí ó bá ní àwọn ìgbésẹ̀ torí kéékèèké ó máa ń mú ìyípadà wá kò dìgbà tó wáyé pé mo fẹ́ mú nǹkan níbi tó ti ga ni olóyìnbó máa ń pè kíní kan ní procrastination tó o bá ní nǹkan rere tó o fẹ́ ṣe tó bá wà pé wéwo mo fẹ́ bẹ̀rẹ̀ business mi owó tó wà lọ́wọ́ mi ń sìn kò ju 200,000 lọ tí má ti rí bí 1.5 ò ní kàn ṣe ò ní 500,000 bí mo ṣe máa ń sọ fún yín abala tẹ wà ilé abala rí pọ̀pù tẹ ẹ bá mo máa sọ fún yín tẹ ẹ bá kó lọ sí iléeṣẹ́ wọn ní nọ́mbà 15 Salamatu Street ní Lasamaja lẹ́kọ̀ọ́ ó ti bẹ̀rẹ̀ nìyẹn ó ti bẹ̀rẹ̀ sí onígbà alágbàtà wọn nìyẹn iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn ni wọ́n ń ṣe Rio Pop àwọn bákan náà ni wọ́n tún ṣe Royal Park Water Rio Pop ìpele mẹ́rin ló wà mo ní flavour oríṣi mẹ́rin ló ní a ní strawberry a ní mango a ní passion bẹ́ẹ̀ náà ni a ní
white apple àwọn náà ń ṣe omi royal park water ìyẹn náà ìpele mẹ́ta ni a ní ti òdiwọ̀n 30cl a ní 50cl bẹ́ẹ̀ náà là ní 70cl gbogbo ìtẹ́ bá fẹ́ ń bẹ̀ ni ṣé wọ́n fẹ́ ṣe patí ni ẹ fẹ́ ṣòkú àgbà ni ìgbéyàwó lẹ fẹ́ ṣe ni àbí gbogbo nǹkan tẹ́ bá ṣàti fẹ́ ṣe irú gbogbo ẹ̀yin tí bàbá ọba oníbẹ̀jù tó fẹ́ ṣe ti ojúde ọba oníbẹ̀jù tó lọ́túnla yìí wọ́n ti wá sọ́dọ̀ wa 200 pack water náà wá gbó kò ṣe dúró wò rárá kò dìgbà tó o bá lówó ńlá kó tó ṣe mo ní kó o wá bá wa dòwò pọ̀ gbogbo àwọn tó ti sọ pé ò ní nǹkan tó ń ṣe já wọn láyà kò jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ má gbàgbé wípé tẹ́ ẹ bá ti ra àwọn ọmọ wa mọ̀ yẹ gbọ́dí dé ọdún yìí tó má fi máa wọlé ẹ bá ti lọ sọ́jà tẹ́fẹ́ lọ ra jẹkújẹ wọn ẹ máa ra ríyó pọ̀ mọ gbogbo mẹ́nu wọn kẹ́ má fi sínú lunch pack wọn tí wọ́n bá ń lọ school wọ́n dé láti school ni wọn ò fẹ́ ṣe homework wọn ni tí wọ́n bá ti corporate ẹ má fún wọn ríyó pọ̀ ṣùgbọ́n torí pé wọ́n dẹ̀ ti máa dùn ẹ̀ ó dùnà kan corporate tó bá dẹ̀ jẹ́ wípé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n disturb yín tẹ́ni tó ṣe gbòógì tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ kó yé wọn pé tó bá ti disturb ní òní lápẹ́ pọ̀ torí pé ríò pọ̀pù onígi ni o ó ṣe é gbámú lílá ni mo ní kẹ́ ẹ máa ṣe kí ni ẹ jẹ́ kí gbogbo wa máa lálàáfíà tẹ́ bá ilé ní yídì tàbáyé a máa láwọn ọmọ lọ́wọ́ báyìí nígbà tán gbèrún kò sẹ́mọ̀ kankan tó disturb wọn kì í tẹ́ máa kí tẹ́mọ̀ ní irọ́ gbogbo wọn fi sí ni wọn fi sẹ́nu lílá ni gbogbo wọn ńlá lóríṣiríṣi flavour rio pop abala rio pop láwa yìí tí ilé iṣẹ́ royal foods and drink Nigeria limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ lórí ètò Àgànláyé pẹ̀lú Jumobi má gbàgbé oríṣi mẹ́rin ni strawberry mango passion white apple ń bọ̀. ọmọ máa jẹ̀mú ọlọ́run ọmọ máa jẹ̀mú ṣíjú àánú wò mí ọjọ́ ń lọ o ọlọ́run ọmọ máa jẹ̀mú. ògo ní fún ọlọ́run májẹ̀mú ní òkè ọ̀run orúkọ tèmi ni wòlíì olúwatóbi ọmọ májẹ̀mú láti inú ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú oral church níbi gbogbo ní orílẹ̀-èdè àgbáyé tí ohùn mi dé ní orúkọ ọlọ́run Ísírẹ́lì ariwo ẹkún òjijì kò ní ṣẹlẹ̀ nínú ilé ìwọ tó ń gbọ́ mi mo ń pe gbogbo ènìyàn pátápátá sí ìpàdé kan tí a máa ṣe nínú ìjọ wa ní Friday tó kẹ́yìn oṣooṣù tí a ń pè ní none shall be barren kò sí ẹnikẹ́ni tó máa yàgàn orí òkè ni mo wà pẹ̀lú àwẹ̀ bíríbírí tí olúwa fi rán mi sí gbogbo ènìyàn tó yàgàn rere wípé àkókò ti tó láti nu omijé yín nù kó o lè mọ̀ wípé a rán mi sí ìwọ tó ń gbọ́ mi bíbélì sọ kìkì ọ̀rọ̀ kan nínú ìwé Luke 7:13 ó wípé nígbà tí olúwa sì rí àánú rẹ̀ ṣe ó sì wí fún wípé má sọkún mọ́ àwọn tí ẹ̀mí àwọn wòlíì rán mi sí nínú ìpàdé yìí ní gbogbo àwọn tó yàgò rere tí ayé wọn wà nínú ìgbèkùn àwọn àgbà pẹ̀lú àwọn tó ti dán rere ṣe rí ṣùgbọ́n lójijì tí ayé sọ wọ́n sí ìrorò pẹ̀lú gbólóhùn òdì ẹ̀gbọ́n àti èpè olúwa sì rán mi sí gbogbo obìnrin tí wọ́n fi ọmọ bí wípé akọ ìbẹ́pẹ ni wọ́n ìwọ wá sí ìpàdé ọlọ́run májẹ̀mú ní Friday ọ̀sẹ̀ yìí kí ẹ̀gùn ayé rẹ kó di ògo lẹ́sẹ̀kẹsẹ̀ bákan náà gbogbo àwọn tí ayé gbé ẹrù tó wúwo pamọ́ sí wọn ní àgọ́ ara tí àìsàn ti di àgbàná mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ti fi ẹlẹ́dàá wọn sínú aginjù láti má rí ilé ọkọ gbé ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ní ogun yìí máa wọlẹ̀ tó o bá sì lè wá sínú ìpàdé yìí níbo ni ìpàdé yìí ti máa wáyé gan ìpàdé yìí máa wáyé ní Elite Event Center ní nọ́mbà 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank nílùú Ìkòròdú ní Friday ọ̀sẹ̀ yìí ní déédéé aago 9 àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí ìpè dájú lórí wọn ni ọlọ́run májẹ̀mú máa lò nínú ìpàdé fún ìtúsílẹ̀ àwọn ènìyàn àwọn bíi prophet Samuel Odu Authority pastor Ọláìtàn Arúmọláran àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn tí òróró ìpè wà ní orí wọn Esther Ìgbẹ́kẹ̀lé pẹ̀lú lẹ́kọ̀ọ́ rẹ̀ mílẹ́kùn Amos ní olórin ẹ̀mí tó máa kọ inú ọjọ́ náà ní ìpàdé tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wá ni mo dánù lójúkorojú tí ọlọ́run májẹ̀mú dẹ̀ ń tú àṣírí ogun tó gbé ayé wọn pamọ́ láì tí ì sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà àbáyọ nítorí wòlíì tí ọlọ́run bá fún ní ẹ̀bùn ríran ìgbóhùn ìmọ̀ àyà ohun ìdí àṣírí pẹ̀lú àsọtẹ́lẹ̀ irú àwọn wọ̀nyí kì í béèrè kí wọ́n tó máa tú àṣírí ogun ayé ènìyàn pẹ̀lú ọ̀nà àbáyọ nítorí iṣẹ́ tá a fi rán wọn ni fún ìwọ tá a rán mi sí gẹ́gẹ́ bí wòlíì àti ẹni ìpè tó ń bá wá sí ìpàdé ní ọjọ́ Friday yìí máa pè mí sí orí àwọn nọ́mbà yìí 09132365566 tàbí 07069717180 o dẹ̀ lè follow wa lórí Facebook tàbí kó send a message
lórí Facebook ní ọmọ májẹ̀mú World Outreach International. Má gbàgbé o, ìpàdé yìí máa wá ní Friday ọ̀sẹ̀ yìí ní nọ́mbà 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank nílùú Ìkòròdú. Níbikíbi tó o bá ti ń bọ̀ wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú bọ́lẹ̀ ní Benson bus stop wá ti rí Access Bank, ẹ̀yìn Access Bank yẹn ní Elite Event Center wà. Mo pa á ní àṣẹ bí ẹni pé obì àbàtà àwọn àgbà tí wọ́n fi ja ìrìnàjò ayé rẹ̀ kó gbiná sọnù. God bless you. Wàdógún. Ọlọ́run ọmọ májẹ̀mú dé o. Ìjọ gbọ́dọ̀ Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach ló gbé ìṣòro yìí kalẹ̀. Dàpẹ̀ ní náà ṣàbí bàrẹ̀. Àkórí tóṣù yìí ni weep no more. Má sọkún mọ́, o ti rò sọ́tún, o ti rò sọ́sì. O ti wá rò pé pé kò sọ́nà àbáyọ fún ọmọ. Ìrètí ṣì wà. Ìwọ tí májẹ̀mú ọkọ ọ̀run tàbí aya ọ̀run gbé pamọ́. Tó dẹ̀ ti ń dàgbà tí ò sí ọkọ tàbí aya tàbí ọmọ. Àsìkò rẹ̀ rèé o. O ti wà lókè níṣẹ́ ló jábọ́ lójijì. O ti lé físà títí. Kọ̀ náà ló ń já sí. Fọkàn rẹ balẹ̀. Ọlọ́run wò ní Olúwatóbi ọmọ májẹ̀mú ló gbé àṣẹ náà ti àràdá ní tó kọ́ mọ̀nàmọ̀nà. Àwọn tí ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ ni Pásítọ̀ Láìta Arọ́mọláràn, Prọfẹ̀sà Mòjó Authority pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi Lẹ́kàn Rẹ̀mí Lẹ́kùn Èmọ̀, Esther Ìgbẹ́kẹ̀lé, gbogbo ẹ̀. Ó di Friday 30th of June ọ̀sẹ̀ yìí gan-an ní ìṣọ́òru láti dédé aago mẹ́sàn-án ìṣàlẹ̀ mójú kẹlẹ́lẹ́ ní Elite Event Center 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank Ìkòròdú lẹ́kọ̀ọ́. Prophet Dr. Olúwatóbi ọmọ májẹ̀mú. Ilé àti dé mú mi náà tó àmàmà kú ọdún àmì ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ tẹ̀bí tara àwọn máa ní sọ́dún ìbànújẹ́. Ilé àti dé mú mi náà tó onírànlẹ́ wà eléré ńlá o àmì ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ àwọn máa ní sọ́dún ìbànújẹ́. Ilé àti dé mú mi náà tó àmàmà kú ọdún àmì ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ tẹ̀bí tara àwọn máa ní sọ́dún ìbànújẹ́. Eléré ńlá dé òde rárá àdé aláìndé. Eléré ńlá dé òde rárá àdé aláìndé. Inú olórin kọ́ máa ti yàn ọmọ àwa ló ládé. Adóríyẹmí òdèrè Adémọ̀sídé ọba aládé ló fún mi lẹ́mú orí tó ti dé. Gbogbo ìlú rọ̀ ooo, gbogbo ìlú rọ̀ lọ́tún lọ́sì ilé àti dé. Àgbàwẹ̀ tán àwọn retí rẹ̀ wí pé kó dé. Ọ̀pọ̀ ti lọ ọ̀pọ̀ ẹ̀mí ti nù kí lé yá tó dé. Ẹni ọdún bá bá láàyè oko yàn bá láàdé. Bẹ́ẹ̀ni ká máa ṣe alihamdulilayi ohun tá a máa sọ nìyẹn, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrà tó dẹ̀mí wá sí ìmúníkà, dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi torí wípé wọ́n ní nílé ayé tá a wà yìí ibi tí èèwọ̀ lọ kọ́ lèmi ń lọ, ṣùgbọ́n gbogbo wa pátápátá tá a bá àti tó gba kọ̀rọ̀ àti tó gba gbangba a máa tún jọ lọ jáde sí ibi kan náà ni níwájú Ọlọ́run kan náà tó fi dá sí pé Ọlọ́run kan náà ni gbogbo wa ṣe kí ni là ń dúpẹ́ fún, là ń yìn, là ń tẹ̀lé, là ń ṣe nípa ẹ̀. Òun ló wá dé mi àti ẹ̀yin sí Fadilat Ìdòwú Fáfolú Ìdòwú, mo rí ẹ bẹ́ẹ̀ náà ni kí n máa kí Fọlárìn olúwa ṣe lókun mo ń kí gbogbo yín, gbogbo mo ti sọ pé Fọlárìn olúwa ṣe bí kì í tán, mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin fans mi pátápátá tí ẹ̀ ń wò wá lórí Facebook. Bẹ́ẹ̀ náà ni mo ní kẹ́ má gbàgbé o Ìmánẹ́tẹ́mì lọ́ọ̀fù àròkè nìyẹn, mo rí ẹ my sister, my colleague, my friend, you know I love you. Gbogbo yín pátápátá ni mò ń kí bá ṣe wà nílé tá à ń jẹran yẹn, má gbàgbé àwa tá a wà ń bí o. Fatima tànà sọ mí èmi náà máa ń pẹran o, duty call ní ìjà sínú ilé. Àwa bá ra ti gba kádàrá wa kó lè máa dùn kó máa dún fẹ̀yìn ní. Bẹ́ẹ̀ náà ni kí n máa kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní Mẹ́kà láyọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ ṣe gàràfà tẹ̀ bọ́ọ̀lẹ̀ lẹ̀ máa dé. Ẹ jẹ́ kí n wá sáré jíṣẹ́ yìí fún yín. Genesis Global ìyẹn Pastor Genesis Israel
Ọ̀ládélé Ògúndípẹ̀ rán ní kí n sọ fún àwọn èèyàn pé ṣé ẹ gbàgbé stand out conference tó ń fẹ́ ṣe fáwọn youth 2023 yìí tó máa wáyé ní Lagos Oriental Hotel Grand Ball Hall 3 ẹ má gbàgbé onílẹ̀kí expressway Victoria Island August 13 ló máa wáyé o. àwọn youth àwọn ọ̀dọ́ ní o gbogbo ọ̀dọ́ pátápátá ìwọ ń wáṣẹ́ ni o fẹ́ wọ school ni o fẹ́ jẹ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀rọ̀ ẹ̀ lọ́bọ̀ lọ́nkàn sí ẹ̀kan tó lè bẹ́yàn kan ṣe lẹ́yìn kájọ wá fẹnu ara wa báyìí ká lọ fi béèrè níta àfẹ́ lọ́wọ́ ọlọ́ wọ́n ní ask each and it shall be given ẹ bá ti lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ti béèrè òun yìí dẹ̀ ti mọ̀ wípé Mr. authority ti yẹyin ní bàbá wa Israel Ọ̀ládélé Ògúndípẹ̀ ẹ̀jẹ̀ gbogbo wa ká darapọ̀ mọ́ wa wọn ní August 13 ní Oriental Hotel ní Hall 3 ní August 13 ẹ má gbàgbé o. alájà mẹ́ta ẹ̀dẹ́ mi kúlẹ̀ nínú wa ẹ̀sọ́ ní ìlàdàmọ́. Royal pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop ìta baálẹ̀ ìlú mọ̀pọ̀ akílàdé létí ọ̀sà dídùn ni ó dùn yóò dùn joyin lọ gbọ́ jjc bàbá oko. ojúmọ́ re ni o ojúmọ́ re ni ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mẹ́mi lé ni o ojúmọ́ re ni. ó dáa gbogbo ẹ̀ ó dọjọ́ kẹta ọdún iléyá lábẹ́ baálẹ̀ ìlú mọ̀pọ̀ akílàdé etí ọ̀sà high chief sakrudeen adékúnlé olówó láyémọ̀ akílàdé baálẹ̀ ìlú mọ̀pọ̀ akílàdé etí ọ̀sà ọjọ́ kẹta ọdún iléyá ni o nílùú mọ̀pọ̀ akílàdé tí ó dùn dáadáa pẹ̀lú gbogbo àwọn èèyàn pàtàkì kàǹkà tá a fìwé pè gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú mọ̀pọ̀ akílàdé lọ́kùnrin àti lóbìnrin ó yá o ilé koko ń tagbe ẹ jẹ́ kájọ ṣe o kí tèmi tẹ̀yìn ó má bàa gbẹ́yìn o ẹ wálé ọdún wá yayọ̀ ọdún léyá níta ọba baálẹ̀ ìlú mọ̀pọ̀ akílàdé nílùú ti Agan ni Alhaji Sefiu Adékúnlé Àlàó bàbá oko lé lórí ọjọ́ náà aago 10 òwúrọ̀ làríyá ó ti bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ gbèrè ọdún àyàbò Prince Olóyè Àlàbá Akílàdé fìwà gboyè àrólé ògún tìmẹ̀yìn àkọ́kọ́ ti ìlú Arárọ̀mí Ìbẹ̀jùlẹ́kì àwọn lolùkéde o. Àlàbí ọjọ́ yẹn máa rẹ ó Pasuma. àríyá oníbejì kábíyèsí òwúrọ̀ làwà tún gbé titun dé o fàájì yíyá kàmàmà àjọṣepọ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti iléeṣẹ́ kábíyèsí òwúrọ̀ làwà tẹlifíṣọ̀n tẹ pẹpẹ 2-in-1 mega party ayẹyẹ ọdún márùn ìdásílẹ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà 65 continuity ó máa lóyin ládùn lọ́jọ́ sátidé August 19 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá blue roof LTV 8 Agidingbi Ìkẹjà Ọ̀gánláwà sí Àlàbí Pasuma Wonder ló máa gara tán bí olórin wa ó yá ká wá dansia àǹkárá wà fún gbogbogbò ẹ fẹ́ ra ti yẹn pé àrẹ̀mọ sórí 0803 lórí 0803 475 1118 kábíyèsí òwúrọ̀ làwà fáńsì. àti láàyè dẹ̀ra mo ní kẹ́ ẹ jẹ́ kẹ́yìn gbogbo wa kó máa dùn torí pé ọdún ló dé tá à ń ṣe ẹ̀dẹ̀ má jẹ́ ká máa gọra wa rárá.